lópin ọ̀sẹ̀ tí ó kọjá ní ariwo náà ló gba gbogbo orí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n ní ọ̀gá àgbà àjọ elépo rọ̀bì orílẹ̀-èdè yìí NNPC Limited ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Ojúlárí ọmọ bíi ìpínlẹ̀ Kwara nígbà tí wọ́n ní àwọn àjọ tó ń gbógun ti ìjẹgúdújẹrá lórílẹ̀-èdè yìí Economic Financial Crime Commission EFCC àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Service DSS tí wọ́n ní wọ́n gbé bàbá náà tí wọ́n jù ú sí àtìmọ́lé tó sì náà wọ́n fún un ní lẹ́tà àpilẹ̀kọ tó ti kọ ìyọ̀n lẹ́tà ìfiṣẹ́ sílẹ̀ tó lóyìnbó ń pè ní resignation letter pé kó buwọ́ lù ú kó sì sọ pé òun ò ṣiṣẹ́ mọ́. ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan tó ń pè ní People Gazette òun ló tú àṣírí síta bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dì í mọ̀ wípé nígbà tí àṣírí ọ̀rọ̀ náà tó lu síta ẹni wọ́n pàṣẹ wá látọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kan fi Báyọ̀ Ojúlárí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn nínú oṣù kẹrin ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ NNPC Limited lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gba iṣẹ́ lọ́wọ́ Mele Kyari tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ NNPC Limited tẹ́lẹ̀. bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi awuyewuye ni wọ́n ti ń gbé kiri nípa irú ẹ̀ṣẹ̀ tí Báyọ̀ Ojúlárí lè ṣẹ̀ tó fi di pé wọ́n ń jí gbé tí wọ́n sì ń sọ pé kí ó fagídí tọwọ́ bọ ìwé láti fiṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn àjọ EFCC àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé Báyọ̀ Ojúlárí gbé àwọn òsì jẹ́ kó àwọn òní kó tọwọ́ bọ ìwé kankan lágídí ṣùgbọ́n nígbà tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ń ṣèwádìí ní tó lè fà á tí Báyọ̀ tó ṣẹ̀ṣẹ̀ lo oṣù mẹ́ta àti ọ̀sẹ̀ bíi méjì lẹ́nu iṣẹ́ tó fi ń gbógun tì tó fi fẹ́ yọ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ lórí àdéhùn àti iṣẹ́ ìkọ̀kọ̀ tí wọ́n ní Báyọ̀ Ojúlárí àti ọmọ orogún Tinubu tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar ìyẹn ọmọ ọmọ Atiku torúkọ ẹ̀ ń jẹ́ Abdullahi SK òun gan ni wọ́n ní ó ń bí àwọn alágbára kan lè ṣe ààrẹ nínú tó ìfẹ́ yọ Báyọ̀ Ojúlárí wọ́n ní bí Báyọ̀ Ojúlárí àti Abdullahi SK tó jẹ́ ọmọ Atiku báyọ̀ jọ ń dòwò pọ̀ tọ́jọ́ ń ṣe wọléwọ̀de tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn iṣẹ́ ìní Báyọ̀ Ojúlárí ń gbé fún Abdullahi SK nínú àjọ NNPC Limited ni wọ́n ló fura sí pé ṣé ò lè gbàbọ̀dì fún Tinubu lọ́dọ̀ Àtíkù gan. bákan náà wọ́n ní àwọn ìnákùná tí Báyọ̀ Ojúlárí ń ná látìgbà tó ti gba ìṣàkóso àjọ NNPC Limited òun gan ló tún fẹ́ kó bá àgbọ̀ ìpè ní nǹkan bíi oṣù bíi méjì sẹ́yìn tí bàbá náà tó rin ìrìn àjò lọ sí ìlú Paris lórílẹ̀‐èdè France ló gba ibẹ̀ lọ sí ìlú London lórílẹ̀‐èdè United Kingdom láti rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà níbẹ̀ nígbà náà lẹ́yìn eléyìí ló tún gba ìlú Bologna lórílẹ̀‐èdè Italy lọ láti bẹ̀rẹ̀ tó padà sílùú Monaco lórílẹ̀‐èdè France tí wọ́n sì ní gbogbo Báyọ̀ Ojúlárí bó ṣe máa ń jayé yìí pàápàá tó jẹ́ pé àwọn ẹrọ̀pílẹ̀nì aládàáni tó wẹ̀ wọ́n ìyún private jet ló máa ń gbé káàkiri ẹni wọn ni ó ń bí àwọn alágbára kan nínú tí wọ́n fi wò pé àsìkò ti tó yẹ kí àwọn yọ ọ́ ṣùgbọ́n tán ni ètò ń bí wọn nínú jù òun ni bí òun àti Abdullahi SK ọkọ ọmọ Àtíkù tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ Ahab Investment Group tí wọ́n ní bí Báyọ̀ Ojúlárí bó ṣe jọ ń ṣe wọléwọ̀de tó sì tó ń gbé àwọn iṣẹ́ fún un. bákan náà iná tó jẹ́ kó di mọ̀ yìí pé obìnrin kan wà tó súnmọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán ní àdéhùn tí wọ́n ní àjọṣepọ̀ kọ̀ọ̀kan wà láàrin wọn ìyẹn láti ń bọ̀ Àyìndé wọn ní bí Báyọ̀ Ojúlárí bí ó ṣe ń gbógun ti obìnrin náà tí kò fẹ́ kó máa pàṣẹ fún un tí ó sì fẹ́ ṣe tiẹ̀ ní àjọ NNPC Limited ni wọ́n ló jẹ́ kí àwọn alágbára ìyẹn àwọn kàbá tó súnmọ́ Tinubu kan máa gbìyànjú láti lé Báyọ̀ Ojúlárí. ní báyìí ó ti ẹ̀jẹ̀ pé Báyọ̀ Ojúlárí ó padà sẹ́nu iṣẹ́ ní nǹkan déédéé bí aago ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ló ta wà the 4th of August 2025 ṣùgbọ́n tí dùgbẹ̀dùgbẹ̀ tó sì ń mì lórí ẹ̀ tó ṣeé ṣe kí wọ́n padà gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó sì jẹ́ pé gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kàn án la gbé jáde tí wọ́n sì ní wọ́n tó ń fi ẹ̀sùn kàn yí pé jìbìtì bílíọ̀nù $21 $21 million tí yóò súnmọ́ $30 bílíọ̀nù owó Nàìjíríà ó ní Abdullahi SK ìnìbà Báyọ̀ Ojúlárí kó pamọ́ èyí tí àṣírí ẹ̀ tẹ́lẹ̀ tú sí àjọ EFCC àti ìjọba lọ́wọ́.